ejò gangan, ejò tó ń mí gangan. ejò tó ń mí tó ń mí. ó wọnú abẹ́ ó yín lọ. wọnú ara mi lọ báyìí ni ó wọnú aṣọ mi ó dẹ̀ gba ibi báyìí ó dẹ̀ gbà jáde síta padà. ẹ dẹ̀ wá nú oyún gbà yẹn. mo dẹ̀ wá nú oyún mo ń sọ fún ejò yẹn ní mo ń command ẹ̀ tí mò ń sọ̀rọ̀ pé ìwọ ejò yìí tí ń bá tiẹ̀ ṣẹ́ tọmọ inú mi náà ṣẹ́ ẹ ni ó dẹ̀ walk away from ibi tó ti wọlé ó dẹ̀ jáde padà báyìí síta. ẹni tí kò yẹ kó ṣe nǹkan fún mi ó ní mo padà lọ sunkún bá mo jẹ ìyà yẹn títí mo dẹ̀ ń jẹ lọ́wọ́ báyìí kí ọlọ́run ọlọ́jọ́ òní kó ṣàpá gbogbo àṣìṣe rẹ̀ torí tí mo bá ní kí n máa sọ̀rọ̀ ilẹ̀ máa kún orí ìrírí láti ọ̀dọ̀ Àràkangúdù ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí àwọn èèyàn tiẹ̀ tí wọ́n bá béèrè mi wọ́n ní àwọn ò rí mọ́ àwọn ò mọbi tó wà àwọn ò mọbi tó ṣe bọ̀ tí ọlọ́run tó rí ọkàn mi tó rí inú mi pé iṣẹ́ yìí wà lọ́kàn mi tí àwọn òbí mi kọ́ mi nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ yìí kó tó di pé wọ́n gbà mí padà lọ́mọ. Alhamdulillah. 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 ọmọ kejì tí mi ò bá bí fún nígbà tí wàhálà dé náà oyún yẹn náà tó bá a lọ òní mo ní ìgbà tí mo wà lọ́sípítù mo ní oyún sínú nígbà yẹn náà kó tó di pé ó bá operation yẹn lọ. ìrírí tí ẹ mọ̀ nípa ẹ̀mí Timiat Adéyínká aka ọmọ ẹlẹ́pà ojú ẹlẹ́gba tí ẹ mọ̀ ń pa mi onílẹ̀ máa mọ gbogbo ẹ̀. ẹ fìdílé nǹkan kẹ́ máa gbọ́ mi. mo bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà yìí ní 1982. mo lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Orílẹ̀ Ìgànmú primary school. mo lọ secondary school mi ní Estate High School tí wọ́n ti pè ní Ìmòye High School ní Mile 2 nsìn ibi tí mo lè kàwé dé nìyẹn. ìgbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà yìí ní 1982 school ni mo ti bẹ̀rẹ̀. a wá ní àwọn kan ní Orílẹ̀ Ìgànmú nígbà yẹn à ń pè wọ́n ní Àkùkọ Ọ̀ṣun kọ́lọ́hún ọlọ́jọ́ òní kó bá mi lọ́rọ̀ ẹ̀mí wọn torí àwọn náà ti pass. iṣẹ́ yìí wú mí gidi. ìgbà tí mo máa ń lọ sọ́dọ̀ wọn mo máa ń rí oríṣiríṣi tí wọ́n ń ṣe ó jẹ́ kí iṣẹ́ yìí tó wù mí. à ń pe ìyá kan ní ìyá Ẹgẹrẹmìtì gbogbo wa jọ wà ń gbà yẹn. ṣùgbọ́n ẹni tí ó jẹ́ kí iṣẹ́ yìí wù mí jù láyé mi ni pé mo fẹ́ dàbí ìyá Ẹfúnṣetán Aníwúrà. ìgbà tí mo wá bẹ̀rẹ̀ Ọlọ́run ṣe é. ìgbà yẹn àwọn òbí mi ò fọwọ́ sí i torí wọ́n fẹ́ kí n kàwé. orí mi ò ṣí síwèé nítorí wípé nígbà yẹn mo máa ń wo ìyá yẹn ní ìyá wípé ìjọ kan náà èmi náà dẹ̀ máa dàbí ìyá yìí. then mo máa ń wo àwọn movie tó jẹ́ American films. mo like ẹ̀ gan. láti ibẹ̀ lọ mo bẹ̀rẹ̀ a lọ sí first location stage ni mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ní 1982 tó fi ń lọ sókè a wá lọ ṣe ṣóńṣó méjì ní National Theatre. gbàtà Abbas Ológunká ló ní iṣẹ́ yẹn lọ́dún náà lọ. gbàtà ṣe àwọn èèyàn àwọn ọ̀gá Jídé gbogbo wọn wọ́n wò pé gbogbo lọmọdé yìí wà. from there ibi tí mo ti bẹ̀rẹ̀ sí ní lọ sí òkè nìyẹn. later àwọn màmá mi fíìmù kan wá jáde Ìdágìrì ayé gbọ́ ọ̀run mọ́ kọ́lọ́ bá mi fi ọ̀run kẹfàdé yìí olóró. nígbà tí fíìmù yẹn jáde àwọn ayé tí bá ń lọ lójú ọ̀nà wọn máa fa aṣọ mi yá ni. àwọn màmá mi sọ pé iṣẹ́ ìkọlà àrùn ẹ̀sẹ̀ àlọ́ ò ní ṣiṣẹ́ tíátà. ó ní ṣe iṣẹ́ tíátà yìí mo ní màámi ẹ fi mí sílẹ̀ ibi tó rí bá dání sí ibi tó rí dá mi sí nìyẹn jẹ́ kí n ṣe. later ìgbà tíṣẹ́ ìwà tún dùn sí i tí àwọn màmá mi àti bàbá mi bá ti ń lọ lójú títì tí wọ́n ti ń sọ fún wọn wípé ọmọ ẹ rí ìyá yẹn ẹ rí bàbá yẹn inú tiwọn náà wà ń dùn
wọ́n wá juwọ́lẹ̀ fún mi mo bẹ̀rẹ̀ sí ní ṣe but mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tíátà yìí ṣe mọ̀ wípé téèyàn bá fẹ́ fọ́kọ àwọn ọkọ tó fẹ́ tó bá ti fẹ́ oní tíátà o ò lè achieve ní èèmù ẹ mo wá fẹ́ bàbá ọmọ mi tí mo kọ́kọ́ fẹ́ àwọn ẹbí ẹ̀ ló gbógun sí mi iṣẹ́ o ò lè fẹ́ ọmọ àwọn nítorí pé iṣẹ́ tíátà iṣẹ́ yìí dẹ̀ wù mí lọ́kàn mo wá wò pé ṣé máa fi iṣẹ́ yìí lẹ́ni tí mo jìyà tí mo torí ẹ̀ jìyà tí ìyá mi àti bàbá mi sọ fún mi pé kí n má ṣe tí mo sọ wípé rárá iṣẹ́ yìí ni mo yàn láàyò mi ò ní fi sílẹ̀ èmi àti ẹni tí mo fẹ́ nígbà yẹn a break wọ́n á wò pé kí ni mo fi lè gbádùn iṣẹ́ yìí kí Ọlọ́run ọlọ́jọ́ òní kó bá mi fi ọ̀run kẹ́ àrá kan gúdù kó pa gbogbo àṣìṣe ẹ̀ rẹ́ mo fẹ́ ìgbà tí mo fẹ́ ogun dé láti bẹ̀ àjọ ń kópa nígbà tí mo bímọ fún un ó tó di pé mo bímọ mo gbàgbé mo gba owó lọ́wọ́ ìyá mi ní ọdún náà lọ́hùn 34,000 naira nígbà tó owó níyì mo ní gbà jẹ́ ká ṣe fíìmù ó béèrè lọ́wọ́ mi lọ́dún náà lọ́hùn pé ṣé mi ni mo ní fíìmù yẹn ni àbájọ ní mo ní tí mo bá ti ní ìwọ ló ní àjọ ní ni a dẹ̀ ṣe fíìmù yẹn lọ́dún náà lọ́hùn bàtà ṣe fíìmù yẹn ọkọ mi fẹ́ lọ ṣó fíìmù yẹn níbì kan kò sọ fún mi kó tó lọ ṣó fíìmù yẹn mo dẹ̀ wà lórí sick bed nígbà yẹn mo operate mo sunkún pé kí ló ṣe jẹ́ pé iṣẹ́ tí mo yàn láàyò yìí ló wá ń padà fi ìyà jẹ nítorí mi ò rí yà ó ló dé wọ Ọlọ́run mo gbọ́dọ̀ mókè lórí iṣẹ́ yìí later mo bímọ mo lóyún kí n tó bímọ yẹn mi rí ó lè lóun lọ bíbà ìhun lọ ṣe kinní kan àṣẹ lọ́dọ̀ obìnrin ni kọ́lọ́run bá mi fi ọ̀run kẹ́ kó pa gbogbo àṣìṣe rẹ̀ to the extent oúnjẹ tí kò yẹ kí n jẹ nígbà tí ọmọ mi sick mi ò lè gbàgbé tí ọmọ mi sick àwa méjìlá bí ọmọ ẹni tí kò yẹ kó ṣe nǹkan fún mi ó ní mo padà lọ sunkún bá mo jẹ ìyà yẹn títí mo dẹ̀ ń jẹ lọ́wọ́ báyìí kí Ọlọ́run ọlọ́jọ́ òní kó ṣàpá gbogbo àṣìṣe rẹ̀ torí tí mo bá ní kí n máa sọ̀rọ̀ ilẹ̀ máa kún mo rí ìrírí láti ọ̀dọ̀ àrá kan gúdù ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí àwọn èèyàn tí wọ́n bá béèrè mi wá ní àwọn ò rí mọ́ àwọn ò mọbi tó wà àwọn ò mọbi tó ṣe bọ̀ tí Ọlọ́run tó rí ọkàn mi tó rí inú mi pé iṣẹ́ yìí wà lọ́kàn mi tí àwọn òbí mi kọ́ mi nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ yìí kó tó di pé wọ́n gbà mí padà lọ́mọ àwọn tí mo wá rí later ìgbà tí bàbá àgbà kò kú tí mo lọ síbẹ̀ ní gúrùpù tí mo wà kan bí wọ́n ṣe pè mí nìyẹn pé àǹtí ìbolẹ̀ wà látijọ́ that is the great experience kí Ọlọ́run ọlọ́jọ́ òní kó tún bá mi dáàbò bo ọmọbìnrin yẹn Dòyìn Àmọ́dù ìbolẹ̀ wà tí ń wá yìí wọ́n ṣe pè mí wọlé nìyẹn nígbà tó pè mí wọlé gbogbo òrònú nítorí mo ti ní BP ilé tàn yín jẹ làwọn yẹn wá pè mí wọ́n console mi mo ṣe tún padà sí di tíátà nìyẹn so àwọn ìrírí mi pọ̀ lóríṣiríṣi tí n bá ní kí n máa sọ ilé sọ tán ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo dúpẹ́ pé okun. Màmá ẹ má kí mọ́ a dúpẹ́ pé gbogbo ohun tó jẹ́ bí ìbànújẹ́ ọkàn Ọlọ́run ti sọ gbogbo ẹ̀ Ọlọ́run ti ń sọ di ẹ̀rín tí mo dẹ̀ mọ̀ pé ọkàn yín dẹ̀ máa tún balẹ̀ jù báyìí lọ. Àmín. Màmá ẹ má kí mọ́ ó pẹ̀lú nǹkan tí àwa náà ṣe ń jáde kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó wà nílé kó lè mọ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń rí àwọn gbajúmọ̀ wọ́n rí wọn bí gbà pé wọn ò ń là kankan kọjá ṣùgbọ́n pẹ̀lú nǹkan táwọn náà ṣe ń jáde pé bí Ọlọ́run ṣe ń ṣe kan kò yé ẹnikẹ́ni o Ọlọ́run nìkan lọ́ba tí gbogbo ẹ̀ yí lọ́wọ́. Màmá ẹ ti sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n nínú àwọn nǹkan tí a sọ ó ní àwọn ìbéèrè méjì àbí mẹ́ta tí màá sáré bẹ̀rẹ̀ kó tó nípa tó tẹ̀síwájú. Ẹ dá àwọn orúkọ kan tí àwọn ènìyàn mọ̀ sí ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibẹ̀ yẹn.
ẹni ojú ẹlẹ́gba àti olójú no more gẹ̀gẹ̀jigẹ̀ bẹ́ẹ̀ another ojú ẹlẹ́gba is a counterfeit ọmọ ẹlẹ́pà. ọmọ ẹlẹ́pà. Màmá báwo lẹ ṣe rí àwọn orúkọ yìí tó fi di pé torí ojú ẹlẹ́gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló mọ̀ pé ojú ẹlẹ́gba ìlú Èkó ló wà kò dẹ̀ sí ẹni tí ò mọ ibi tí wọ́n ń pè ní ojú ẹlẹ́gba. Kí ló bá àwọn orúkọ yẹn jáde màmá? ẹ ṣe ní ìgbà tí ìrìn àjò yẹn tí mo ti ń ní orúkọ yẹn wọ́n wá pè mí sí fíìmù kan that is ìgbà yẹn náà Òbésèré kò tí wọn ò tí ì jáde dáadáa a wá lọ ṣe fíìmù yẹn ní ọdún náà lọ wọ́n pe fíìmù náà ní Ọkọ Yóyò so ibẹ̀ ni mo ti dákọ no more gẹ̀gẹ̀jigẹ̀ another ojú ẹlẹ́gba is a counterfeit ó ṣe tọ́ọ̀gì nígbà yẹn ibẹ̀ ni orúkọ yẹn ti wáyé ni mo ti pé another ojú ẹlẹ́gba is a counterfeit ojú ẹlẹ́gba tó ń gbé fẹ́ǹsì ojú ẹlẹ́gba ọ̀kọ́là tó ń ṣe gbogbo tọkùnrin lè ṣe ibẹ̀ ni ọ̀rọ̀ yẹn ti wáyé mo ti sọ pé another ojú ẹlẹ́gba is a counterfeit so ibẹ̀ ni èdè yẹn ti wáyé. Ẹ ṣeun gan màmá. Màmá nígbà tí ẹ kọ́kọ́ kọ ọkọ àkọ́kọ́ sílẹ̀ ẹ sọ nǹkan kan tó jẹ́ nǹkan tó jẹ́ ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n tiẹ̀ lè má jẹ́ eléré orí ìtàgé tó jẹ́ pé torí iṣẹ́ kan nígbà tí wọ́n máa fẹ́ ọkọ wọn mọ̀ pé iṣẹ́ báyìí ló ṣe àwọn ẹbí ọkọ mọ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n bá jẹ́ kó fẹ́ tán àwọn ẹbí á wá gbógun tì kódà ọkọ míì á máa sọ fún pé tó bá mọ̀ pé oṣù ní òun fẹ́ ó gbúdọ̀ ṣe kí ni ó gbúdọ̀. Màmá nínú àwọn nǹkan tí àwọn fámìlì ọkọ àkọ́kọ́ tí wọ́n ṣe fún yín ǹjẹ́ ṣe rántí nǹkan tó ṣe kó tó dín pé ẹ wá pinnu láti sọ pé níbi tó bá dé yìí mi ì dẹ̀ ṣe mọ́ ǹjẹ́ ṣe rántí àwọn nǹkan tó ṣe tó gbójú jẹ́ lójú yín nígbà. mo rántí ìgbà míì ṣe mọ̀ pé nígbà yẹn a lè lọ location oṣù kan tá a bá dé tá a bá padà délé tọkọ ò bá sọ̀rọ̀ àwọn ẹbí ọkọ tó bá wá pé ṣé ìyàwó ló fẹ́ yẹn wọn kò ráyè ìtọ́mọ ṣé wọn ló máa ṣe bọ́ìbọ́ì fún nínú kíṣìnì wàá tọ́jú oúnjẹ wàá sanwó skul ọmọ wàá ṣe gbá wàá ṣàwo ìwọ ló tún máa lọ fi ẹ̀pọ̀n dáná nínú kíṣìnì ìyẹn number one. Number two ọkọ tí mo fẹ́ inú iṣẹ́ yìí gan òun náà láìkì iṣẹ́ yìí ó láìkì mi but ọ̀dọ̀ àwọn ẹbí ẹ̀ ni mo ti rí gùn. Mo wá wò pé kàkà kékun má jẹ ṣèṣe nígbà tí n bá lọ tí n bá dé tí mo tún ní fọkànbalẹ̀ mo lọ lóṣù kan mo tún padà mo tún lè lọ tí n bá ti lọ ó lè má jẹ bíi 2 days interval wọ́n á tún pè mí pé kí n wá tó ibẹ̀ ni mo ti rí ogun ti ọkọ mi yẹn mo dẹ̀ wá pè jòkó mo ní tára alẹ́ ò bá fẹ́ ni àbára àdúgbò sọ̀rẹ́ lóòótọ́ ni ìwọ ọkọ o fẹ́ràn mi o fẹ́ràn mi pẹ̀lú iṣẹ́ tí mo ń ṣe but àwọn ẹbí ẹ̀ ni ọkọ mi nítorí pé mi àti ẹ máa jà tá a bá jà tá a la fẹ́ lọ kẹjọ́ bá sáwọn tí ò fẹ́ràn mi ni mo fẹ́ lọ kẹjọ́ bá okay jẹ́ ká kúkú alihamdulilayi ọlọ́run sọ pé tí mo jẹ́ ni mo fún ẹ yẹn jẹ́ kí n bá eré àníyàn mi lọ sí ibi tí wọ́n ti fẹ́ràn mi bó ṣe rí nìyẹn ilé ọkọ mi yẹn ó ti di pé òun wá lọ fẹ́ onítíátà ẹgbẹ́ mi kí n tó tún wá rí ìrírí tí mo rí ń bẹ̀ mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Ẹ ṣeun màmá nínú àwọn ìdojúkọ tẹ́ bá ní ibi ọ̀dọ̀ ọkọ àkọ́kọ́ yín yẹn màmá torí ogun póríṣiríṣi ogun míì wà tó yẹ pé ó máa farahàn yàn téèyàn máa mọ̀ pé ibi báyìí logun yìí ti ń wá ogun míì wà tó yẹ pé ogun abẹ́lé ni tó yẹ pé wọ́n máa dáná fún èèyàn tó yẹ pé èèyàn ò ní tètè mọ̀ pé àwọn ẹni yìí ló ń ṣe nǹkan yìí màmá irú ogun tí ẹ̀ ń sọ yìí ǹjẹ́ ṣé wọ́n nawọ́ tó yẹ pé ó jẹ́ bíi ká sọ pé bíi spiritual attack spiritual things ǹjẹ́ ṣé wọ́n narú ọwọ́ bẹ́ẹ̀ nígbà yẹn náà. bọ̀dá mi á dáa fún yín o ṣẹ́rí mi rò pé èèyàn lè ṣe mí nítorí pé mo ní ọlọ́run mi believe pé èèyàn ń ṣe èèyàn tí nítorí pé àsìkò wípé ewé kan ò ní jábọ́ lára igi kí ọlọ́run má mọ̀ sí so mo ti believe pé kádàrá àti àkọsílẹ̀ tèmi nìyẹn so mi lérò wípé bóyá èèyàn kankan ló ń ṣe mí bí ọlọ́run ṣe ní kó rí ló ṣe rí fún mi yẹn so ìgbàgbọ́ mi nìyẹn. Ẹ ṣeun gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ yìí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ẹ má bínú mi tó béèrè ìbéèrè yìí lọ́wọ́ yín o màmá ǹjẹ́ nígbàgbọ́ pé ṣé ayé ń bẹ.
láti ìgbà tí ìyá mi ti bí mi sáyé wọ́n ti máa fi ń kọrin pé ayé wà èèyàn wà. Lẹ́yìn ìgbà tí ìyá mi tún máa fi ń kọrin fún mi àwa náà tún ń ṣe nítorí pé mo ní ìgbàgbọ́ kan pé nítorí pé ìjọ́ kan màmá yẹn a ṣe fíìmù kan nígbà tá a ṣe fíìmù yẹn tán ẹni yẹn wá sọ wípé báwo lẹ ṣe mọ sítórì mi nǹkan tó ń ṣẹlẹ̀ sí òun gangan láti bẹ̀ ni mo ti mọ̀ wípé èèyàn wà ayé wà. ẹ ṣeun gan. nígbà tẹ́ dé ibi ọkọ kejì àwọn bàbá wa Àràkàngúdù kọ́lọ́hún kó bá dẹ́lẹ̀ rẹ fún wọn. màmá ǹjẹ́ nígbà tẹ́ máa débẹ̀ ǹjẹ́ ṣé Àràkàngúdù ṣé wọ́n níyàwó nígbà yẹn? Ìgbà tí èmi kọ́kọ́ fẹ́ bẹ́ẹ̀ni. mo wà ní school around 1982 tí mò ń sọ yẹn náà la pàdé. Òun gbé Sàrí Ìgànmú èmi gbórílé Ìgànmú kò ní ìyàwó kankan ti lé nígbà tí mo fẹ́. ǹjẹ́ ṣe ṣèwádìí lótìtọ́ àti lódodo pé wọn ò níyàn kan tó jẹ́ bí àfẹ́sọ́nà kó tó di pé bóyá ẹ fẹ́ wọn? Kò ní àfẹ́sọ́nà wọn ò kankan lè bímọ rí? kò bí ọmọ lẹ́yìn ìgbà tí èmi àti ẹ̀ ti ń jọ ń lọ Bẹ́ẹ̀ni. láàrin yẹn ẹnìkan bímọ fún kó tó di pé Ọlọ́run yọ̀ǹda fèmí. Fún bó ṣe rí nìyẹn. ọmọ mélòó gangan lẹ bí fún bàbá? Ọmọ tí mi ò bá bí Alhamdulillah. máàkì ń Alhamdulillah. máàkì. Alhamdulillah. 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 Ọmọ kejì tí mi ò bá bí fún nígbà tí wàhálà dé náà oyún yẹn náà ó bá a lọ ó ní mo ní ìgbà tí mo wà lọ́sípítù mo ní oyún sínú nígbà yẹn náà kó tó di pé ó bá operation yẹn lọ. máàkì mọ́. gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ṣàlàyé fún mi ẹ ń ṣàlàyé nǹkan kan lẹ́ẹ̀kan kó tó dín pé àdáwọ̀ nǹkan tá à ń ṣe dúró ẹ fi yé wa pé ọmọ méjì ló yẹ kẹ́ bí fún bàbá Àràkàngúdù. màmá kí ni nǹkan tó ṣẹlẹ̀? Ní ìgbà yẹn ó ní fíìmù kan tí mo ṣe náà mo ṣe fíìmù yẹn Làbákẹ́dejò ni ó yí ìtìgboro so mo dẹ̀ ti wà ní continuity wọ́n wá sọ fún mi pé ejò máa wọ inú mi ní ọdún náà lọ wọ́n wá wò pé ejò máa wọ inú mi wọ́n sọ ilé ìfún mi tẹ́lẹ̀ kọ́lọ́n bá mi fi ọ̀run kẹ́ aláìsí Jimoh Ọládègè òun ló ń dàrẹ́tì ó wà ní assistant director sí Big Abbas lọ́dún náà lọ Jimoh Ọládègè wá bá mi ó sọ̀rọ̀ sí mi létí ó ní kí n fọkàn balẹ̀ pé kò ní sí wàhálà mo wá wò pé iṣẹ́ tí mo ti yà ó ti pọ̀ ṣé mi ni mo máa bà fíìmù yìí jẹ́ ni mo ní ìgbàgbọ́ sí Ọlọ́run wípé ìyẹn ò ní jẹ́ àṣemọ́ mi nígbà tí mo wá ṣe fíìmù yẹn lẹ́yìn ìgbà náà ni mo fi ní mo wà lọ́ọ̀sìpítù tí oyún bàjẹ́ lára mi tí wọ́n ọpẹ́rẹ́tì mi tó oyún bàjẹ́ lára mi tí mo fi ní ọkọ mi fíìmù tí mo kówó fún pé ká ṣe ó ti ń lọ ṣú ẹ̀ ní sinimá tí kò dẹ̀ sọ nǹkan kan fún mi kò sọ anything fún mi títí tí mo fi gbọ́ láti orí bẹ́ẹ̀dì yẹn náà mo ṣì wà tí wọ́n fi sọ fún mi pé Àràkàngúdù fẹ́ ṣó fíìmù kan ní Ìkọ̀tún wọ́n wá dákọ̀ fíìmù yẹn mo wá wò pé fẹ́ni tí mo jìyà fún rèé tó bá jẹ́ pé bí mo ṣe máa ọ̀tá mi ṣe máa kú nígbà yẹn náà ni bí mo ṣe máa lọ nìyẹn so fíìmù Làbákẹ́dejò yẹn inú oyún ni mo wà tí mo fi ṣe tí ejò fi wọnú ara mi lọ so nǹkan tó fà nígbà yẹn náà ni. òun ni ẹ fi lè bí ọmọ kejì yẹn. ni mo fi lè bí ọmọ kejì yẹn. màmá ẹ má bínú pé mo ṣì wà lórí ọ̀rọ̀ yẹn torí nǹkan tẹ́ sọ ó jẹ́ ohun tó jẹ́ ohun kàyéfì tí mo tiẹ̀ gbọ́rú ẹ̀ rí ẹ fẹ́ ya sinimá wọ́n wá ní ejò gangan ejò tó ń mí gangan. ejò tó ń mí ó wọnú abẹ́ yín lọ. ó wọnú ara mi lọ báyìí ni ó wọnú aṣọ mi ó dẹ̀ gba ibi báyìí ó dẹ̀ gbà jáde síta padà. ẹ dẹ̀ wà nú oyún gbà yẹn. mo dẹ̀ wà nú oyún mo ń sọ fún ejò yẹn ní mo ń command ẹ̀ tí mò ń sọ̀rọ̀ pé ìwọ ejò yìí tí bá tiẹ̀ ṣẹ́ ṣọmọ inú mi náà ṣẹ́ ẹ ni ó dẹ̀ walk away from ibi tó ti wọlé ó dẹ̀ jáde padà báyìí síta
so mo yàgbẹ́ mo nùdí èèyàn mélòó ló fẹ́ ròyìn fún ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. màmá ẹ ṣeun gan lẹ́yìn ìgbà tí ẹ délé báwo lẹ ṣe wá ń feel kó tó di pé ó dé ọ̀rọ̀ hospital kí ni àwọn nǹkan tí ẹ rí. ẹ ṣe rí ní ìgbà yẹn mo ní inú run mí bínú yẹn ṣe run mí ẹ̀rù wá ń bà mí pé kí ló ṣẹlẹ̀ nígbà tí ẹ̀rù ń bà mí pé kí ló ṣẹlẹ̀ mo wá lọ sí hospital nígbà tí mo máa dé hospital doctor yẹn ó treat mi ìgbà tó treat mi ó ṣe x-ray fún mi ó wá sọ pé mo ní appendix minor operation náà ṣe fún mi nígbà tí wọ́n máa ṣe operation yẹn fún mi ó successful mo dẹ̀ padà sí hospital yẹn nígbà tí wọ́n discharge mi padà sílé bíi 3 days mo padà sílé níjọ́ yẹn gangan ni mo tún padà sí hospital because mi ní stamina àti gbé oyún yẹn mọ́ ìgbà tí mo máa padà dé hospital ni doctor yẹn ó tún examine mi ó ní mo ti ní miscarriage pé oyún tó wà ní ara mi sì bàjẹ́ kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe nǹkan tó fa oyún ẹlẹ́ẹ̀kejì tó fi lọ nìyẹn ní táìmù yẹn. ẹ ṣeun gan màmá oyún tá à ń sọ yìí ó tó yún oṣù mélòó ní gbogbo ìgbà yẹn mà jẹ́ ṣe rántí. a ti máa lọ oṣù márùn-ún dẹ̀. oṣù márùn-ún. bẹ́ẹ̀ ni. lẹ́yìn ìgbà tí ẹ wá gbọ́n pé ọkọ yín wọ́n ti wá ń ṣò fíìmù yẹn káàkiri ǹjẹ́ ẹ pè wọ́n tẹ́jọ́ sọ̀rọ̀ kí ni àwọn kan tó bá yín sọ. ṣe rí táìmù yẹn kò tí ì sí fóònù àwọn tó ń lo fóònù ńgbà yẹn àwọn olówó ló ń lo fóònù bọ̀tí ìgbà tí kinní yẹn ṣẹlẹ̀ mo ní láti pé a ní dádì kan ọlọ́pàá ni wọ́n DPO ni wọ́n ní orílẹ̀ Gànmú ńgbà yẹn mo ní láti pe àkíyèsí wọn sí wọ́n dẹ̀ ní kí ọlọ́pàá lọ mú wọ́n rán ọlọ́pàá méjì tẹ̀lé àbúrò mi pé kó lọ mú níbi tó ti ń ṣó fíìmù yẹn but at the end of the day mo wò pé bàbá ọmọ mi ni níbo ni mo fẹ́ tì sí mo tún sọ fún dádì mo ní ẹ wò ẹ fi sílẹ̀ ẹ má lọ mú bàbá yẹn ní kí àwọn má lọ mú nǹkan tó ṣe báyìí mo ní ẹ fi sílẹ̀ owó tí ọmọ bá ti wọ̀ ó ti kúrò ní òkúta ẹ fi sílẹ̀ tó bá yá màá gbé wá bá yín tó ẹ lè bá mi bá sọ̀rọ̀ nǹkan tí mo sọ fún dádì yẹn gbà yẹn nìyẹn. ẹ ṣeun gan màmá lórí àárẹ̀ tá à ń sọ yìí oṣù mélòó àbọ̀dún mélòó lẹ lò lórí àárẹ̀ yẹn kó tó di pé ẹ gbádùn finally. alihamudulilayi ṣe rí ọlọ́run tó ṣe ẹ̀dá mi ni mo fi sọ fún yín pé mi ò believe pé èèyàn lè ṣe mí mo mọ̀ wípé gbogbo ohun tó bá wá sínú ayé mi àmúwọ́ ọlọ́run ni mo ò ní nǹkan tó ń pè ìtọ̀ ṣúgà mi ò ní nǹkan kan kíní kan nígbà tó fi máa di bí oṣù kẹta mo wà òkè ọlọ́run dáwọ́lé mi mo wà òkè kò sí nǹkan kan tó ṣe mí tó jẹ́ wípé tó máa sọ wípé má fo gọ́tà má ṣe gbá mọ́ ṣàwọn then mo tún rí fíìmù míì ní Ìbàdàn tí mo lọ ṣe tí mo dẹ̀ fún fẹ́ǹsì so mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ẹ ṣeun gan màmá kó tó di pé ọkọ yín wọ́n padà jáde láyé ǹjẹ́ ṣe padà lórí ọ̀fẹ́ láti bá wọn sọ̀rọ̀ àti pé kí ni àwọn nǹkan tó sọ nípa torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n máa fẹ́ mọ̀ pé ṣé ọkọ yín ṣé wọ́n tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ torí ẹlòmíín wà ó máa ṣèkà a tún máa dúró bí ìgbà pé òun ṣe kí ni nǹkan tó òun ṣe nǹkan tó dáa ni ẹlòmíín tó bá ṣe nǹkan tí ò dáa a máa rí pé létà ni pé òun dẹ̀ ti ṣarábìnrin ǹjẹ́ ṣé wọ́n padà pè yín tó ṣe kí ni tó sọ̀rọ̀ ètò láti lè fi tù yín. ní ìgbà yẹn nítorí pé ó ti wà ní ipò títọ́ èmi wà ní ipò rọ́bà yìí mi dẹ̀ lè sọ pé tí ò ṣe kí n sọ pé ó ṣe lẹ́yìn ìgbà yẹn ó padà ní kí àwọn èèyàn torí kò lè fèsì mi kò lè wá bá mi ó ní káwọn èèyàn bẹ̀ mí nígbà tí wọ́n dẹ̀ bẹ̀ mí ó ní wẹ́ oyè Ọlọ́run bọ́ owó mi kò dá padà owó màmá mi tí mo gbà fún pé ká fi ṣe fíìmù kò dá padà lẹ́yìn ìgbà yẹn the next day tí máa gbọ́ torí for that time for that period for years àríra mọ́ ìgbà tí máa gbọ́ òkú ẹ̀ ni mo gbọ́ pé ó kú tí a dẹ̀ lọ ṣe òkú ẹ̀ ní Òṣogbo èmi bí mo dẹ̀ ṣe wà yìí torí Ọlọ́run ọba ló ní ìdáríjì lọ́dọ̀ bó ṣe bẹ̀mí tó ṣe rán àwọn èèyàn bẹ̀mí yẹn èmi ti dáríjì títí di bí mo yẹn sọ̀rọ̀ yìí mo dáríjì torí ìdáríjì ọwọ́ Ọlọ́run ló wà tèmi tí ó wà nínú ayé mi nìyẹn. ẹ ṣeun gan màmá gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ ń sìn ẹ fi wá pé ẹ ti dáríjì wọ́n màmá
nínú nǹkan tí ẹ gbọ́ pé ó ṣẹlẹ̀ sí wọn tó fi dolóògbé màmá ǹjẹ́ ṣì ń rántí nǹkan tó ní ó ṣẹlẹ̀ sí wọn. ẹ ṣé gan ṣe rí ilé ayé yìí tí Ọlọ́run bá ń ṣe dáadáa fún wa ká fi ẹ̀sọ̀ ṣe é nǹkan dídà ó dìdò fóun náà ló fi kúrò lÉkòó tó fi gba ìlú north tó lóun gbà lọ tó lọ fẹ́ ìyàwó mi síbẹ̀ ìgbà tó lọ fẹ́ ìyàwó mi síbẹ̀ èmi ń gbọ́ ni nígbà tó lọ fẹ́ ìyàwó mi síbẹ̀ ìyàwó mi tí ó ń gbé lọ́dọ̀ ẹ̀ tí wọ́n ti jọ fẹ́ra wọn ní ti ọkọ taya ibẹ̀ láti gbọ́ wípé ikú yìí dé bá kó tó di pé wọ́n rù wá sí Òṣogbo ìyàwó tó dẹ̀ fẹ́ wọ́n ló sọ pé ó ní asthma èmi dẹ̀ ń sọ àti bọ̀dá Tòkunbọ̀ kọ́lọ̀ fọ̀rùn kẹ́ bọ̀dá Tòkunbọ̀ yẹn náà aviation ni bọ̀dá Tòkunbọ̀ ní òun àti ẹjọ́ wà ní India for 3-4 months táwọn ẹ̀dẹ́jọ́ sùn rúùmù kan kò ní asthma cough tó bá fi gbẹ́kọ́ ikọ́ sìgá ló gbẹ́ èmi náà dẹ̀ sọ pé period of ìgbà tèmi àti ẹjọ́ wà kò sí tó ń jẹ́ asthma cough kò kí ń wúkọ́ dèpòdépò máa lo èélà tí wọ́n ní wọ́n ń lò so nǹkan tèmi kan mọ̀ nípa ẹ̀ ni wípé gbogbo ohun tí èèyàn bá ti mọ̀ ọ́ jẹ jù ìwọ̀nba ni kí tiẹ̀ kó jẹ́ ẹ̀kọ́ fún ọmọ aráyé gbogbo ohun tí èèyàn bá ti lè ṣe tó bá ti lè pọ̀ jù Ọlọ́run má jẹ́ kéèyàn tarẹ̀ kan àdánwò Ọlọ́run Ọlọ́run fún ẹ ní ojú tí wàrà ò bá sí lónìí wàrà ń bọ̀ lọ́la tó bá ti ń depend pé fún obìnrin ló ṣe máa ṣoríire àdánwò téèyàn máa ń kàn láti bẹ̀ ńkọ́ kí ló dé téèyàn ò ní rò so kádàrá ìhà ńlá o Ọlọ́run ṣe sọ wípé tí ẹ ṣe máa rí ní páàsì yẹn níbi tó lọ nìyẹn Ọlọ́run ti kọ́ pé túrú ẹ nìyẹn tó ṣe máa gbà lọ nìyẹn so nǹkan tí mo rí ní ipa ẹ nìyẹn òkú ẹ mo ṣáà lọ ni mo lọ rí ní Òṣogbo tí mo dẹ̀ wo wípé ṣóò náà ni àrá yìí náà ni ṣó tán ayé yìí náà ni best friend ẹ tó jẹ́ best enemy fún olódúró sí ìpàkọ́ ẹ̀ báyìí ibi tí wọ́n ti tẹ̀ sílẹ̀ tí òkè ń kí nígbà tó wà láyé so ibẹ̀ ni mo ti wò wípé ayé yìí lásán ni kò sí nǹkan kan bẹ̀. màmá ẹ má bínú mà òun tẹ sọ́ọ̀sì yẹn ní best friend ẹ̀ tó tún jẹ́ best enemy. wọ́n ń kíra nígbà tó wà láyé ni. òun ló wá dúró sí ìpàkọ́ ẹ̀ ìbẹ̀rí ẹ̀ kó tó di pé wọ́n sin ibi tí wọ́n gbé sí wọ́n tẹ̀ sí. so látàrẹ mo wá ń kọ́ àwọn ẹ̀kọ́ oríṣiríṣi láti bẹ̀ lọ. ẹ ṣeun gan màmá látìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé màmá ǹjẹ́ ṣì rántijọ́ tí yín dùn jù àti pé kí ló ṣẹlẹ̀ sí yín lọ́jọ́ náà lọ́hùn. ìjọ́ tí inú mi dùn jù ṣé mo sọ fún yín ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé ìyá mi àti bàbá mi wọn ò fẹ́ kí n ṣe iṣẹ́ eré yìí ṣùgbọ́n ìgbà tí mo ṣe fíìmù Fádèyí Olóró láti orílẹ̀ Ègànmú bus stop ó fẹ́ tọ́ láti ká sọ pé láti mile 2 ẹni tó bá mọ mile 2 sí orílẹ̀ ibẹ̀ ní street mi wà wọ́n dẹ̀ tẹ̀lé mi láti bus stop yẹn dé ilé ìyá mi tí èrò pọ̀ lẹ́yìn mi ìjọ yẹn ni inú mi dùn jù láyé tí mo wò wípé èmi náà àfìgbà tí mo rí tí ó wù mí lọ́kàn tí mo ní mo fẹ́ ṣe tọ́lọ́run dẹ̀ ṣe fún mi ìjọ yẹn ni inú mi dùn jù. ẹni fọlọ́run alhamdulilayi. wọ́n ní kò sí béèyàn ṣe máa ní ijọ́ tí inú ẹ̀ dùn jù tí kò ní tì dára kejì màmá ǹjẹ́ ṣì rántí nǹkan tó ṣẹlẹ̀ náà tó jẹ́ pé ẹ̀yin ẹ̀fà gbàgbé láyé. ẹ ṣé gan ìjọ́ tí mi lè ẹ̀fà gbàgbé ni pé inú iṣẹ́ fíìmù yìí náà ni mo gbéra láti ìlú Èkó mo wá lọ sí location kan ní Oǹdó káńfò driver ní iṣẹ́ yẹn ní ọdún náà lọ Kọ́lá olóòtú yìí àwọn náà jíye pm iṣẹ́ yẹn so wọ́n ti sọ róòlù tí máa ṣe fún mi Àjàgbé bọ̀dá Ṣẹ́gun Rasco ló ní fíìmù yẹn wọ́n ti sọ róòlù tí máa ṣe fún mi nígbà tí mo débẹ̀ mo wá ṣe sí nǹkan ọ̀gá tó direct iṣẹ́ yẹn ń jọ yẹn ló bá ní mo ti parí iṣẹ́ kí n máa lọ sílé mo bá lọ bá Kọ́lá olóòtú mo ní bọ̀dá ẹ wá fún mi lówó wọn ní mo ti parí iṣẹ́ ẹ jẹ́ máa lọlé bọ̀dá yẹn wá dáhùn pé ta ló sọ pé ó parí iṣẹ́ mo ní director ẹni tí mi lè dárúkọ director yẹn because ẹni tí ayé mọ̀ ni bọ̀dá yẹn wá lọ bá wọn pé ẹ gbọ́ ẹ ṣe máa sọ pé ó parí iṣẹ́
wọ́n bá ní ṣé kí ni oníṣẹ́ fẹ́ bà fíìmù yìí jẹ́ ni mo wá wò wípé ọ̀gá yìí mo dẹ̀ máa ń kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì fún. ṣé ó fẹ́ dírò tèmi kù kán gbé fún ẹlòmíì ni kán da orí sítórì onísítórì rè. ibẹ̀ ni inú mi ti bàjẹ́ wípé bàbá tí mò ń kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì fún ṣé àwọn ló yẹ kó ṣerú nǹkan báyìí fún mi. nítorí ọjọ́ yẹn náà wọ́n gbomijé lójú mi pé ẹni tí mò ń respect tó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá. ọjọ́ yẹn ni inú mi kọ́kọ́ inú ọ̀tá mi bàjẹ́ nínú theatre industry. Wow. Ẹ ṣeun gan màmá. Màmá, mo ti máa ń gbọ́ tọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sọ nǹkan kan. Ẹ má bínú pé mo tún fẹ́ mẹ́nu ba ibi báyìí. Torí tá bá rí àwọn èèyàn tó bá kọlà, àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọn ò kọlà, wọ́n máa ń fẹ́ dá yọ wọ́n sọ́tọ̀. Màmá, ǹjẹ́ ẹ ti wà nínú àpéjọpọ̀ torí pé ẹ jẹ́ ọ̀kọlà tó fẹ́ wò pé ẹ ò lẹ́nu bí irú ọkọ ló ń wá bí ìwọ tó kọlà yìí kìnnìkan. Màmá, ǹjẹ́ ẹ ti nírú nǹkan bẹ́ẹ̀ rí? bàbá mi ìdè ọlọ́run mo sọ lẹ́ẹ̀kan mo ní ọlọ́run bó ṣe ń ṣe ọ̀rọ̀ mi ètò ni nítorí èmi gangan kó o tó bú mi àti búra mi èmi ni mo kọ́kọ́ sọ pé another ojú ẹlẹ́gba this is my ojú ẹlẹ́gba it's a counterfeit èmi ni mo kọ́kọ́ sọ nínú theatre art because ṣe mọ̀ èmi gan mọ̀ wípé tí wọn ò bá fún mi ní ìlàyé ni ibi tí mi ò bá ti dé ṣe tún wá rí pẹ̀lú ìlà yìí kọ́lọ́n bá mi fọ̀run kẹ́ bàbá pẹ̀lá nígbà tí mo lọ bá wọn ṣe location bàbá yẹn ní ìlà èyí ló máa ń dá mi lọ́rùn nítorí pé òjò lè di pẹ́là kọ́lọ́n pa gbogbo àṣìṣe tiwọn náà rẹ̀ so mo máa ń proud pẹ̀lú ìlà mi wọn ọ̀dẹ̀ ń yọ mí sọ́tọ̀ wọ́n bá ti gbé tí wọ́n bá pè èèyàn mẹ́wàá ní occasion ní pàtí tí n bá wà ń bẹ̀ kí ẹlòmíì bó wáyà páàsì náà fi ń wọlé ibẹ̀ náà ti máa ojú ẹlẹ́gbà máa bọ̀ máa ti wọlé so mi ti lo òde kankan jọ mí sẹ́yìn rẹ̀ àbí kan sọ wípé kí ló ní là ń wá ń bẹ̀ lórí mi gangan fúnra mi kó o tó wọ́ mi mo ti wọ́ra mi ànádọ́ ojú ẹlẹ́gbà iṣẹ́ counterfeit. Ẹ ṣeun gan màmá. Màmá, ó tún ní àgbà òṣèré kan náà eré àgbà náà ni máa pè ọ́ àwọn náà ó ti pẹ́ táwọn náà ti ń ṣeré orí ìtàgé tí gbogbo èèyàn mọ̀ sí Sanyẹ̀rì ọ̀kọlà ni wọ́n. Màmá, ǹjẹ́ ṣẹ̀yìn àti Sanyẹ̀rì ṣe ti jọ pàdé lẹ́nu set tẹ́ ti jọ ṣiṣẹ́ pọ̀ tíṣẹ́ ti jọ. àjọ ṣiṣẹ́ pọ̀ bọ̀ Sanyẹ̀rì àbúrò mi ló jẹ́ iṣẹ́ òjò dà wá pọ̀ bọ̀tọ̀ yọ bọ̀ tó jẹ́ wípé òun àti Sanyẹ̀rì ní ọ̀rẹ́ àbúrò ti tèmi ni nídìílé ìyá mi àbúrò ti tèmi ni so àjọ ṣiṣẹ́ rí bọ̀ mo máa ń rí but àjọ iṣẹ́ òjò dà wá pọ̀ but láìpẹ́ láì jìnnà tí mo mọ̀ pé tí Ọlọ́run bá ṣe dáadáa fún mi mo fẹ́ lò nítorí mo fẹ́ kọ story kan tó jẹ́ pé ọ̀kọ̀là ló máa wà ń bẹ̀ jù. Ẹ fẹ́ kọ story tó jẹ́ pé ọ̀kọlà ló. bẹ́ẹ̀ ni tí Ọlọ́run bá ràn mí lọ́wọ́ tí ó gbé olùrànlọ́wọ́ dìde fún mi mo fẹ́ kọ story tó jẹ́ wípé wọ́n ní wọn fẹ́ rí ọ̀kọlà láwùjọ wọ́n á wá mọ̀ wípé ọ̀kọlà gan-an ibi tí wọ́n lè dé ẹni tí ò kọ̀ mí kò lè débẹ̀. bẹ́ẹ̀ni. Ẹ ṣeun màmá, látìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé kí ni nǹkan tí eré orí ìtàgé ó ti fún yín tó yẹ pé ó jẹ́ bí nǹkan bí àjẹmọ́nú tó yẹ pé tẹ́ bá ń rántí dọ̀la inú yín sì máa dùn pé ẹ ṣeré orí ìtàgé. ẹ ṣe rí ìgbà tí èmi ń ṣeré orí ìtàgé tí mo ní orúkọ gidi kò sówó lórí ẹ̀ orúkọ la ní kò fún mi ní nǹkan kan bọ̀ tó fún mi ní orúkọ ni mo fi sọ wípé ìyà tó jẹ mí nínú tíátà torí èmi náà jìyà díẹ̀ ó jẹ ọ̀tá mi kò ń ṣèmi ló jẹ ni mo fi sọ wípé nígbà tí mo wá dénú group tí mo wà yìí the Great Thespians mo mọ̀ wípé Ọlọ́run máa padà dá mi láre. Àmín àṣẹ Ọlọ́run. mo máa rí tèmi ṣe n tí mo fẹ́ lọ́dọ̀ Ọlọ́run nínú iṣẹ́ tíátà mo mọ̀ pé máa rí lágbára Ọlọ́run. Ẹ ṣeun gan màmá. Màmá, ǹjẹ́ gbọ́n kankan nípa yín tó yẹ pé kàkà tó yẹ kí wọ́n béèrè lọ́wọ́ yín wọn ò béèrè wọ́n wá múra wọn ní méjì mẹ́ta wọ́n wá ń sọ tó jẹ́ pé ó ń jẹ́ nǹkan tó yẹ pé ẹ̀yin tí mò ń bá sọ̀rọ̀ tajọ́ ń ṣe tajọ́ ń jẹ
ẹ wá ń sọ nǹkan tí ojú yín ò tó tí ọ̀rọ̀ yẹn ò dẹ̀ rí bẹ́ẹ̀ àbí kẹ̀ bóyá ẹ kàn bá ní social media tó sọ pé ojú ẹlẹ́gbà o ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí tó yẹ pé ẹ̀ẹ́dẹ̀ ṣe bẹ́ẹ̀ tó yẹ pé kìíní ẹ̀dẹ̀ ń bá yín lọ́kàn jẹ́ ǹjẹ́ ẹ rántí àbẹ nínú nǹkan bẹ́ẹ̀ rí? mi gbọ́rù nǹkan bẹ́ẹ̀ sí mi torí èmi gangan fúnra mi tí ẹ bá lọ béèrè mi àwọn èèyàn mọ̀ mí ní ọmọ jẹ́jẹ́ nínú tíátà wọ́n mọ̀ mí tí o bá dẹ̀ ṣe nǹkan fún mi lẹ́sẹ̀kẹsẹ̀ ni màá ti pè é ni màá ti sọ fún ẹ pé why all this kí ni mo ṣe fún ẹ kí ni mo deserve. Ní ọdún kan mo rántí kọ́lọ́n bá mi fi ẹ máa rí i pé mo ń fi ọ̀rọ̀ àwọn òkú ọ̀run mo fi ń ṣe sample màmá eléwé kọ́lọ́n bá mi fi ọ̀run kẹ́ wọn ní ọdún náà mo lọ ṣe fíìmù pẹ́là ni mo wá lọ sí màmá yẹn wá rí mi màmá yẹn wá sọ pé ọlọ́run ṣeun o ti bímọ ọmọ mi dáadáa o ti bímọ ọlọ́run ṣeun ọ̀rọ̀ tí wọ́n sọ ń parẹ́ wọ́n ní gbogbo ọmọ tó yẹ kó bí ló fi ṣòkòtò kó mo wá pèsè kan fún màmá yẹn ó ní ṣé àwọn lọ́lọ́run tèmi ni ṣẹ́ni tó bá ti ń wọ ṣòkòtò kò ní bí ọmọ ni that is nǹkan tí mo gbọ́ tí mo rí pé wọ́n sọ ṣé ẹ mọ̀ wípé arúgbó ni mi ìrẹ̀lẹ̀ máa sọ wípé màmá ẹ gbọ́ ta ló sọ nítorí pé tí n bá gbọ́ ẹni tó sọ lẹ́sẹ̀kẹsẹ̀ máa lọ bá bí yù kò sí tó lè jẹ́ mo rẹ́dì láti tátán pẹ̀lú ẹ̀ pé mi ò ń sọ̀rọ̀ ẹ lẹ́yìn wáì tó ń sọ̀rọ̀ mi lẹ́yìn tó wọn èèyàn kan bá sọ̀rọ̀ mi lẹ́sẹ̀kẹsẹ̀ tí n bá gbọ́ ni mo máa lọ bá tó bá nà mí òun kọ́ mi ń jà ní bẹ́ẹ̀ mi mo bá lè nà ẹ àjọ ń fọ̀gà ara wa ni so mi gbọ́rọ̀ mi láì darí nítorí pé mo ní àwọn èèyàn tó mo ní supporters nínú theatre industry tó jẹ́ àwọn àgbàgbé eléré pé wọ́n mọ̀ wípé mi kì í ṣe ọmọ bẹ́ẹ̀. ẹ ṣeun gan màmá gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ yìí ẹ má bínú pé mo tún fẹ́ padà sẹ́yìn díẹ̀ torí mo ti fẹ́ parí gbogbo ohun tí a ti ń sọ látẹ̀kan màmá ẹ̀sán kankan sìn wọ́n sọ pé ṣòkòtò lẹ́wọ̀ torí pé ṣòkòtò tẹ́ ń wọ̀ òun ni kò jẹ́ kẹ́ bímọ màmá ǹjẹ́ ẹ ṣì lè rántí oye ìgbà tó yẹ pé láàrin ìgbà tó yẹ pé ẹ ti wà nílé ọkọ kó tó di pé ọmọ wáyé ǹjẹ́ ẹ ṣì rántí ọdún náà kó tó di pé Ọlọ́run dá yín lóhùn àti pé ǹjẹ́ ẹ ṣì rántí nǹkan tó fà á tó yẹ pé ọmọ bíbí yẹn ò tètè wá ǹjẹ́ ẹ ṣì rántí gbogbo nǹkan náà gbà náà. ṣé màá wípé mo sọ fún yín ní ìbẹ̀rẹ̀ ó ní bó ṣe wọ Ọlọ́run ló ń ṣọlá ẹni tó máa bí ọmọ láàárọ̀ kò lè bí lọ́sàn-án ẹni tó bá máa bí lálẹ́ kò lè bí láàárọ̀ mo rántí ìgbà tí ká fi máa ń kóra wa jọ kò yẹ kí n máa dárúkọ àwọn nítorí pé olórin kan wà nù wa tó popular tó máa ń kọrin fíìmù fún wa ń gbà yín ó popular gan sìn níta tá a bá ti jókòó báyìí a máa ń sọ̀rọ̀ oníkálukú máa ń sọ̀rọ̀ èbí ọmọ ní time tó yẹ kí n bí ìyẹn wá sọ pé kí ló dé ó yẹ kó ọmọ kínní kan mo wá ní òkè nígbà tó mo wà bá a ṣe wà yìí nígbà tí n bá lóyún ta ni mo fẹ́ sọ pé mo gbóyún yẹn fún alẹ́ ni tí èmi àti ẹjọ́ wà mo ní tó bá jẹ́ wípé wọ́n ní nǹkan tí wọ́n ń bọ nínú ìdílé wọn tó ní kí n gbọ́ ọmọ yẹn kí n gbé lọ síbi òòṣà yẹn kí ló máa padà ṣẹlẹ̀ sọmọ yẹn ó máa padà kú ni pé láyé mi ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ ẹ̀sìn ọ̀nà sábì pé kí n máa double date ó ní mi ò lè ṣe on which tí mo dẹ̀ lè ṣe because fẹ́ rí ilé ayé yìí kò sí bá a ṣe lè pẹ́ láyé tó a máa pẹ́ lọ́run jù báyìí lọ bí a ṣe gbọ́ wọ́n ní oníkálukú ló dẹ̀ máa jí iṣẹ́ ọwọ́ ẹ̀ ṣe rí èmi mo believe pé àsìkò tí Ọlọ́run sọ wípé mo máa bímọ òun ni mo bímọ yẹn ní ọ̀kan ẹ mọ̀ pé ọ̀rọ̀ mi bí ọ̀rọ̀ Ọlọ́run ni mo ní ìgbàgbọ́ pé destiny téèyàn yàn wá láti pé tó fẹ́ ṣe nínú ayé ò lè yẹ ṣe ìgbàgbọ́ mi nìyẹn tó kò mú fún mi ní time tí mo torí èmi gangan fúnra mi nígbà tí mo wà ń sisi mo ní 25 years ni mo fẹ́ bímọ mo dẹ̀ wọ 35 years kí n tó bímọ ṣèbéèrè ń gbà tèmi ni pé tí n bá ti pé 25 mo fẹ́ bímọ mo dẹ̀ wọ 35 kí n tó bímọ tó bọ́lọ̀ ń ṣe fẹ́ nìyẹn. ẹ ṣeun màmá a rí pé gbogbo àwọn onítíátà àtàwọn onífújì a rí ìbáṣepọ̀ tó dán mọ́rán lára wọn a rí bíi King Dr. Saheed Òṣùpá Alhaji Wasiu Alabi Pasuma Alhaji Obesere àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tí a dárúkọ wọ̀nyí a rí pé wọ́n ti fìgbà kan ṣe eré orí ìtàgé léraléra tó yẹ pé títí di wákàtí ọ̀wọ̀ wọ́n sì ń ṣe eré orí ìtàgé a dẹ̀ rí àwọn tó yẹ pé àwọn àgbààgbà òṣèré yìí tó yẹ pé tí wọ́n bá ya sinimá wọn á kọrin bẹ́ẹ̀ kódà kó tó dín pé fíìmù àgbéléwò wà nígbà tí wọ́n ń gbé sinimá káàkiri lọ ìlú lọ ibikíbi a rí pé kó tó bẹ̀rẹ̀ eré
wọ́n á ti kọ́kọ́ jó káàkiri, wọ́n á kọrin, wọ́n á ṣe. Màmá, òun ló jẹ́ kí n béèrè lọ́wọ́ yín pé ǹjẹ́ ẹ nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ orin fújì? Mm, mo nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ orin fújì, bọ̀ ṣe mọ̀ wípé orin fújì a lè sọ pé àyàn eléyìí ní pọ̀ sí, àyàn eléyìí ní pọ̀ sí, but mo máa ń gbọ́ orin fújì. Mo máa ń gbọ́ orin tí mo máa ń gbọ́ jù láyé mi, k'Ọlọ́run bá mi fi ọ̀run kẹ́ bàbá wa Barrister. Mo máa ń gbọ́ nítorí wípé tí mo bá ti fẹ́ máa ro nǹkan kan tí ó fẹ́ fa ìbànújẹ́ ọkàn mi, tí n bá ti gbé Barrister sí, mo máa ń wà òkè pẹ̀lú ẹ̀. Tí n bá tún wá fẹ́ gbọ́ orin fújì, mi ì polówó, máa ń gbọ́ Òṣùpá, nítorí kò sí irú ìrònú tó lè máa rò náà tó bá ti gbọ́ orin Òṣùpá yẹn tún máa pè é wálé wípé ikú ló fi ń ṣeré yìí, má fi ikú ṣèfàjẹ́, pẹ̀lú gbogbo ìyà tó ti jẹ láyé, ńgbà wo ló fẹ́ jọrọ̀, màá tún pera mi wálé. So mo máa ń gbọ́ orin fújì, mo máa ń gbọ́ orin fújì. Èmi àti wọn náà dẹ̀ ti ṣe fíìmù like irú Òbésèré, àjọṣe ọkọ̀ yóyò, Pasuma, mi ò rántí fíìmù yẹn mọ́ because ó ti pẹ́ àjọṣe fíìmù. So mo ní Relationship. relationship pẹ̀lú wọn. Màmá, nínú àwọn orin King Dr. Saheed Òṣùpá tí ẹ ti gbọ́, Ah, ẹ lè rántí ẹyọ kan tẹ́kọ̀ lè bá kọ fẹ́rẹ́fẹ́ káwọn olólùfẹ́ nílé kọ́ lè mọ̀ pé lóòótọ́ èèyàn kíngí ni. Orí mi, ẹ jẹ́ n kọ́kọ́ kọ ti bàbá mi. Bàbá mi Àgbájé. N kọ́kọ́ kọ fún yín. Orin yẹn oríṣiríṣi ni mo gbọ́, but èyí tí mo gbọ́ jù, Sùúrù bàbá ìwà. Sùúrù bàbá ìwà. Sùúrù bàbá ìwà. Tí n bá ní kí n tún kọ, omijé á tún bọ́ lójú mi. Orin tí mo máa ń gbọ́rùn jù ní orin bàbá yẹn nìyẹn. So ẹ wò ó, mi ò fẹ́ sunkún, mi ò fẹ́ sunkún, mi ò fẹ́ sunkún. Mo dúpẹ́ pé mo ní sùúrù yẹn ṣá. Ọpẹ́ ni f'Ọlọ́run, ọpẹ́ ni f'Ọlọ́run. Màmá, eléyìí la máa ṣe tá a máa fi parí ẹ̀. Nínú gbogbo ọ̀rọ̀ tí ẹ ti ń sọ, ẹ fi yé wa rí pé ẹ nífẹ̀ẹ́ sí láti máa ṣe bí ọmọ ọ̀ta nínú sinimá. Màmá, kí n tó yọ̀ǹda yín, káwọn olólùfẹ́ yín kọ́ lè mọ̀ pé lóòótọ́ ó wà ńlẹ̀. Ẹ Yep. dàgbà kẹ́ gbàgbé gbogbo àkọ́kọ́ yẹn. In case a tiẹ̀ lè rí àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ní owó nílé, wọ́n ń wá business tó máa ṣe, wọ́n ń wá rówó tó máa ṣe, tí wọn ò tiẹ̀ mọ̀ pé òkè kí làwọn lè ṣe. Màmá, tó bá kàn sí yín ní pé a náwó báyìí, ǹjẹ́ ṣé ní story tẹ́ lè bá a fi ya fíìmù? Màmá, ǹjẹ́ ṣé àyè ẹ wà kó tó dín pé ẹ ṣe nǹkan tẹ́ máa ṣe fún wa? Tí mo bá rí owó bí mo yẹn ń sọ̀rọ̀ yìí, fíìmù tí mo fẹ́ yà, Ìpadàbọ̀ Ojú Ẹlẹ́gba ni. Nítorí with my age, wọ́n á tún máa wò wípé ǹjẹ́ eléyìí ṣì lè gungi, ṣó lè fo fence. Ẹ dẹ̀ lè fo fence. Mo fẹ́ kó yé wọn pé màá fo fence, màá gungi. Màá fo fence, màá gungi. Màá sáré with my age. Wow. Tówó yẹn bá dé báyìí, mo fẹ́ ṣe é, wọ́n á wá wò pé ṣé kò ń tán lára ọmọ, kó má kù dànsákì. So kó mọ̀ pé ó ṣì wà ń bẹ̀ fún mi, mo dúró síbẹ̀, mo dúró digbí. Wow. Màmá, owó tí à ń sọ yìí, bí èlò gangan lẹ lérò pé yes, tẹ́ bá rí báyìí, ó máa parí iṣẹ́ tẹ́ fẹ́ ṣe yìí? Ṣé mọ̀ wípé bá a ṣe wà ní ìsìn, nǹkan wọ́n sí ni. Bẹ́ẹ̀ni. Kámẹ́rà lásán, owó ni. Àwọn crew tí wọ́n máa bá mi ṣiṣẹ́, owó ni. Kí n tó pe àwọn bàbá mi àtàwọn ìyá mi àtàwọn sàwáwù mi. Tí n bá tiẹ̀ máa sọ wípé bá mi o, dádì mi o, ńjọ́ wo lẹ ti rí pé mo ṣe fíìmù rí? Ẹ gbowó epo mọ́tò yín, ẹ gba báyìí. At least mo gbọ́rọ̀ rí wọn pẹ̀lú ẹ̀bẹ̀. 1 million naira mo gbọ́rọ̀ rí pẹ̀lú ẹ̀bẹ̀, pẹ̀lú kúnlẹ̀. Láti lè kọ́kọ́ settle àwọn. Láti settle àwọn èèyàn. Kò tí kan owó kámẹ́rà, kò tí kan owó kámẹ́rà, hòtẹ́ẹ̀lì, owó oúnjẹ. kò tí kan. Tá a bá ní ká ṣí gbogbo ẹ̀pọ̀ báyìí, gbogbo èyí á máa súnmọ́ bí 8 million sí 9 million. Ó tó bẹ́ẹ̀ bàbá mi, ó tó bẹ́ẹ̀. Torí ìta ń ṣe lọ́wọ́ yìí gangan, àmọye millions tí wọ́n ń ná lọ́wọ́ báyìí. Ẹ ṣeun gan, màmá. Ǹjẹ́ ní sinimá kankan
tí ẹ bá yàn ṣe àbí kẹ̀ tó jẹ́ tiyín tẹ fẹ́ jẹ́ káwọn olólùfẹ́ yín kí wọ́n lọ wò kẹ́ bá a dárúkọ àti ibi tí wọ́n ti lè bá pàdé. ẹ ṣe èmi gangan fíìmù tí mo ṣe aṣọ àgbà, mo ṣe omijé. Lẹ́yìn ìgbà yẹn ni mo wá bá àwọn èèyàn ṣe àwọn fíìmù tó ti pẹ́ ni. Mo sọ fún yín pé mo ṣe tún padà ni. The Great Expanse yìí ni fíìmù tí mo tún fẹ́rẹ̀ ń bá wọn ṣe torí mo ti lọ like 7-8 years tí mo ṣiṣẹ́. So mo ṣe padà wálé báyìí. Àwọn fíìmù tí mo ti ṣe ní old one kì í ṣe mọ̀ràn 30-40 films tí mo ti báyọ̀ ṣe tí kò mọ̀ tèmi. But èmi gangan mo ti ṣe 3 nígbà tí nǹkan ṣì ń dídà tó ń dídò tí tíátà ò tí ì rí báyìí. Ẹ ṣeun gan màmá. Màmá àdúpẹ́ lọ́wọ́ yín pé ẹ fún wa lórí ọ̀fẹ́ láti wà níwájú yín. Ẹ wò ń pọ̀ ọmọ kékeré ni wá pé a wá fi ọ̀rọ̀ wá ẹ̀yin àgbàlagbà ẹ wá fi wá yín lẹ́nu wò. Àdúpẹ́ lọ́wọ́ yín mà. Ẹ ṣé. Àmọ́ olóore mà. Ẹ ṣé. Ọlọ́run ọba á dẹ̀ bá a fi àlàáfíà àtẹ̀mí gígùn á bá a fi. Mọ́gbẹ́ ò kí ló ń ṣẹlẹ̀ ìwọ̀kẹ̀ ò ní wèrè màá bá ẹ délẹ̀ máa bẹ́ẹ̀ kúrò ń bẹ́ẹ̀ ìwọ báwo òkè ló fẹ́ fò ní àbí ìsàlẹ̀ táyé ẹ fẹ́ kú ni àbò fẹ́ rùn tó fẹ́ dààmú ni àbò fẹ́ rí i pé another ojú ẹlẹ́gba is a counterfeit. Love you all. Thank you ma. Ẹ ṣeun gan ma.